Aláròyé máa wí o. èyí lohun tí Kwankwaso sọ lẹ́yìn tí gómìnà Kánò fi ẹgbẹ́ NNPP sílẹ̀. Olùdásílẹ̀ ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Kwankwansiya Movement, Rabiu Kwankwaso, ti sọ̀rọ̀ lórí ìpinnu rẹ̀ lẹ́yìn ìwé tí gómìnà ìpínlẹ̀ Kánò Abba Kabir Yusuf kọ tó ní òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party lásìkò tó ń bá àwọn alátìlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ nílùú Kánò, ìyẹn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kínní ọdún yìí. Olùdíje sípò ààrẹ nígbà kan ọ̀hún ní kò séwu rárá lórí bí gómìnà Yusuf àtàwọn èèyàn kan ṣe láwọn kò ṣe ẹgbẹ́ òṣèlú NNPP mọ́. Ó ní ohun tó yẹ káwọn èèyàn mọ̀ ní wípé òun ti kọjá ẹni tí wọ́n lè fowó rà nítorí ọ̀rọ̀ owó kò jẹ́ bàbàrà sí òun. Kwankwaso ní ọ̀rọ̀ àwọn èèyàn òun ló jẹ òun lógún jùlọ báyìí tí òun kò sì ní bojú wẹ̀yìn rárá nínú jíjà fún àwọn mẹ̀kúnnù. Ó ní òun kì í ṣe ẹni tí ó lójú kòkòrò owó tàbí ẹni tó mọ ti ara rẹ̀ nìkan, àti wípé ká níbẹ̀ lòun ṣe fẹ́ràn owó tó ní ọjọ́ pẹ́ tí wọn ìbá ti máa gbúrò òun níbòmíì. Gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ ọ̀hún wá rọ àwọn alátìlẹ́yìn rẹ̀ láti máa gbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 nítorí láti òkèèrè ni olójú jíjì ti mú ẹkún sùn. Ó ní àsìkò rèé láti túbọ̀ fìmọ̀ ṣọ̀kan kí àwọn sì dúró girigiri lòdì sí ìfẹ́ àwọn ọ̀bàyéjẹ́ kan tí wọ́n kó ara wọn jọ láti dàbàrú àwọn ogun rere tí òun ti ń jà fún láti ọ̀pọ̀ ọjọ́ pípẹ́ wá. Kwankwaso ní òun mọ̀ wípé kò ní pẹ́ mọ́ tí ọwọ́ àwọn yóò fi tẹ ohun tí àwọn ń wá gan níwọ̀n ìgbà táwọn kò bá ti káàárẹ̀. Ọjọ́ Ẹtì Friday tó kọjá yìí ni gómìnà Yusuf kọ̀wé sí alága ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party ẹ̀ka ti wọ́ọ̀dù Dítòchí Ranchi níbi tó ti wá pé òun kò bá wọn ṣe ẹgbẹ́ mọ́. Bí gómìnà ọ̀hún ṣe ń lọ náà ló kó 21 nínú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kánò àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin 8 dání. Kíákíá tí gómìnà Yusuf ti fi ìpinnu rẹ̀ léde ni wọ́n ti yọ àsíá ẹgbẹ́ òṣèlú NNPP tó wà lọ́fíìsì rẹ̀ kúrò, ṣùgbọ́n tí wọn kò tí ì fi òmíì dípò rẹ̀ ní báyìí. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.